Wa alaikum salam. Alájà Kafayat Àjọkẹ́ Singer. Olúọmọ Aláàjì Wàsíù Ọlọ́runtóyìn wọ́n ń joyè Olúọmọ gbogbo Ìbàfò. So méjì ni olólùfẹ́ olórin ni wọ́n ṣùgbọ́n àwọn ni president ẹgbẹ́ tiwa ẹni Ayéfẹ́ fans club torí ẹ̀ la ṣe wà ń bí lẹ́nu. Bẹ́ẹ̀ nínú olórí ẹgbẹ́ wa president ẹgbẹ́ wa ló ń ṣe nǹkan. Èèyàn dáadáa ni wọ́n o. Èèyàn dáadáa ni wọ́n afẹ́nifẹ́re ni wọ́n gbogbo nǹkan téèyàn bá fẹ́ ṣe ló máa ń dùn mọ́ wọn nínú. Wọ́n dẹ̀ máa ń dá sí ní dáadáa. I go 20 years. But I bẹ̀rẹ̀ sí ní ṣe album jáde. That is 2009. So that is 9 years ago. 8 years ago. Ó ti pé méje. Bẹ́ẹ̀ ni. Ẹni ayé ń fẹ́ kún fáyà kún. Olúwa ọlọ́lá ṣe mí lẹ́ni ayé ń fẹ́. Ẹni táyé bá ń fẹ́ kì máa yí lárùn kankan. Ẹni tẹ́ ò bá fẹ́ òyìnbó ẹ̀ lè bá mú. Àìdára ni ó fi gbà tó bá jàjà ṣoore. Lẹ́yìn yẹn ni mo wá ṣe kún fáyà kún. Lẹ́yìn kún fáyà kún ni mo ṣe àyànmọ́. Lẹ́yìn àyànmọ́ la ṣe sábàbíire. Lẹ́yìn sábàbíire a ṣe ètò ìgbéyàwó. Lẹ́yìn ètò ìgbéyàwó mo ṣe olùlànà. Lẹ́yìn olùlànà la ṣe àpàṣẹ. Eléyìí tó ń tà lọ́wọ́lọ́wọ́ báyìí. Aláwùsá ti là pàṣẹ tó ń pàṣẹ ayé àwa ẹ̀dá pàṣẹ rẹ sínú ayé mi kèmí náà ó sì dá láṣẹ. Tọ́ bá bèèrè lọ́wọ́ obìnrin màá sọ pé kò tó jókòó tì because ó yẹ kí obìnrin ní iṣẹ́ lọ́wọ́ yàtọ̀ sí orin because normally láti ilẹ̀ àwọn bàbá wọn fẹ́ ká kọrin wọn aláṣẹ́wó ló ń kọrin wọn ló ní ṣìnà ló ń kọrin wọn tó bá ti ń kọrin Islam wọn ń gbélé ọkọ tí yóò bá tún wá níṣẹ́ tó yẹ pé nìyẹn nìkan ló jókòó tì ó ṣe ojoojúmọ́ lọ́dún ìgbà míì máa wà iṣẹ́ máa wà ìgbà míì máa wà kò ní síṣẹ́ lásìkò yìí recession wà ní market tiwa kò sọ́jà so ẹni tó bá níṣẹ́ lọ́wọ́ nìkan ló máa exist ló máa ṣùkùn bí olórin and àwọn tó bá jẹ́ pé album ni wọ́n ń ṣe táyé fi mọ̀ wọ́n máa ṣẹ́kù síbẹ̀ àwọn collabo tá à ń ṣe a fi ń bring up àwọn upcoming artists ní bọ́ kò dàbí ti tẹ́lẹ̀ mọ́ bọ́ àwọn tá à ń ṣe album àwa nìkan la ṣe lè dúró sí pé olórin ni wá so tó bá bí èmi gẹ́gẹ́ bí obìnrin màá ní kò tó jókòó tì ó yẹ kéèyàn níṣẹ́ mi. Àwa ń ṣe business náà àwa ń ṣiṣẹ́ tajà lóríṣiríṣi a máa ń tajà káràkátà. Mi ò sọ pé kọ́ má di Kafayat Singer ṣùgbọ́n kọ́kọ́ níṣẹ́ lọ́wọ́ ná sódà tí orin bá yíbiri wọ́n lè rí nǹkan fẹ̀yìntì àbí tí nǹkan yẹn náà bá yíbiri wọ́n lè rí nǹkan mìíràn fẹ̀yìntì ó da kẹ́dà níṣẹ́ lọ́wọ́. Àwọn promoter wa ibi tó kù sí àárín ara wa ló kù sí tí gbogbo wa bá ti mọ nǹkan tá à ń ṣe marketer is to market tá a bá ṣiṣẹ́ náà máa jẹun tí àwa náà bá mọ nǹkan tá à ń ṣe ebi ò ní pa wá ebi ò ní pa àwọn náà. Àwọn ọ̀rẹ́ sọ pé bí ẹ̀ tẹ̀ ń ṣe wọ́n ní pé ó ló ti la bíbẹ̀ kò dàbí mọ́. Kò dàbí mọ́ ká má parọ́ kò dàbí mọ́ ṣùgbọ́n àwọn kan ṣì wà tó jẹ́ pé tí wọ́n bá ṣe ayé fẹ́ rí ayé dẹ̀ fẹ́ gbọ́ wọ́n fẹ́ rà. Lẹ́sẹ̀ àwọn tó jẹ́ ògbóǹtarìgì nídìí iṣẹ́ yìí tó ń jẹ́ star tó jẹ́ pé àwọn náà làwọn upcoming artist yẹn ń lò láti fi kúnra wọn láti fi fara wọn sókè tíyàn bá ń ṣiṣẹ́ gidi tó ti mọ̀ wípé alágbájá ló ṣe nǹkan gidi ló máa ṣe wọ́n máa ra anything tó bá ti ṣe. Gbogbo orin mi ló dùn torí gbogbo orin mi kì í dá mi ń kọrin ordinarily gbogbo ẹ̀ ni mo like especially eléyìí tó ń trend lọ́wọ́lọ́wọ́ báyìí apàṣẹ mo like ẹ̀fọ́ lórí ẹni ayé ń fẹ́ ló fún mi lórúkọ bẹ́ẹ̀ náà ibẹ̀ ṣe wá fún mi lórúkọ bẹ́ẹ̀ náà làpàṣẹ yìí ṣe ń fún mi lórúkọ because anywhere tá a bá dé ń sin àpàṣẹ náà dẹ̀ ń pè wá so àpàṣẹ ti ń gbórúkọ so nǹkan tó ṣẹlẹ̀ ni. Àwọn ẹni Ayéfẹ́ fans club àwọn ní tiwa àwa ní tiwọn AFC love and unity kò ní bàjẹ́ tí tiwa ò bá ti bàjẹ́ tiwọn náà ò ní bàjẹ́ torí pé kó má bẹ̀ bàjẹ́ fún wa làwọn ṣe ń dúró tiwa lágbára Ọlọ́run ò ní pín wọn nípa gbogbo bí wọ́n ti ń mówó tán fi ń dá sí ìgbésí ayé wa Ọlọ́run ò ní jẹ́ kówó wọn tán bẹ̀ ìmọ̀ràn mi fún wọn ni pé kán túbọ̀ fi ìfẹ́ hàn wá ká lè máa tẹ̀síwájú torí pé tí ò bá sáwọn kò ní sáwà ẹ ṣé gan ni.